ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ti sún ọjọ́ ìkànìyàn síwájú di ọjọ́ míì, ọjọ́ rẹ̀. Ní báyìí àwọn aláṣẹ orílẹ̀-èdè yìí wọ́n ti sọ wípé àwọn ti dá ètò ìkànìyàn dúró. Ètò ìkànìyàn ọ̀hún ló yẹ kó wáyé láàrin ọjọ́ 3 sí ọjọ́ 7 oṣù karùn-ún ọdún 2023. Wọ́n ti pàṣẹ dídá ètò ìkànìyàn ọ̀hún dúró báyìí títí dìgbà tí ìjọba tuntun tó ń bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí yóò fi sọ wípé ìgbà báyìí ni òun fẹ́. Mínísítà fún ètò ìròyìn ní orílẹ̀-èdè yìí Alhaji Lai Mohammed ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Ó sọ báyìí wípé lẹ́yìn ìpàdé tí àwọn aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣe pẹ̀lú ààrẹ Muhammadu Buhari, níbẹ̀ ni wọ́n ti jọ fẹnukò tí ààrẹ Muhammadu Buhari sì buwọ́ lu sísún ètò ìkànìyàn ọ̀hún sí ọjọ́ míì, ọjọ́ rẹ̀. Mínísítà náà sọ wípé ààrẹ orílẹ̀-èdè yìí Muhammadu Buhari ó ti fi àṣẹ sí wípé kí àwọn olùkànìyàn kí wọ́n dáwọ́ kíka àwọn ènìyàn dúró títí di ìgbà tí ìṣèjọba tuntun tó ń bọ̀ lójú ọ̀nà yóò fi buwọ́ lù wípé ọjọ́ báyìí ni òun fẹ́. Ọdún 17 rèé tá a ti ṣètò ìkànìyàn kẹ́yìn ní ilẹ̀ wa. Èyí kò dára tó fún orílẹ̀-èdè tó tóbi bí irú orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn aláṣẹ wọ́n gbóríyìn fún àwọn ikọ̀ olùkànìyàn fún iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe fún ìgbáradì fún ètò ìkànìyàn ọ̀hún. Gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe ọ̀hún òun ni yóò fún wọn ní àǹfààní láti jẹ́ kí ètò ìkànìyàn náà kó rọrùn lásìkò tí ìṣèjọba tuntun tó bá fẹnukò wípé àwọn yóò ṣètò ìkànìyàn ọ̀hún. Ṣùgbọ́n báyìí o, ètò ìkànìyàn wọ́n ti sún sí ọjọ́ míì, ọjọ́ rẹ̀.